Àwọn tó sọ̀rọ̀ sí àjò 24. Yà kí ni láàyín fáwọn tó ń lọ? Pàápàá tó kẹ̀sẹ̀ ń bá ẹni for first time. Orúkọ tèmi ni Alhaj láti Adéwálé Balógun, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Àlàáfíà travel and tours. Lára àwọn kan aṣọ olóyè nínú program àti ìdíje. Ṣẹlẹ̀ pé iléeṣẹ́ wa Àlàáfíà travel and tours a máa ń ní 65 program máwọn olùdókòwò wa so that àtẹ̀lé tàbí máa ń lè sọ pé àwọn èèyàn wa tó bá bá wa lọ wọ́n bá ti lè tẹ̀lé gbogbo nǹkan tá a bá sọ tó tẹ̀lé àlàálẹ̀ wa wọn ní regret àìjà aláṣẹ tó ló máa ṣe. Mo sọ lánàá náà ní program wa tàbí ní ìlú Ìlàró wípé gbogbo àwọn program tó ájì tàbọ̀tù làwọn ṣe nílé abẹ́ṣe oníléeṣẹ́ Àlàáfíà travel and tours. Ìṣẹ̀dí náà lákọ́kọ́ lọ adẹ̀ ti la àlàálẹ̀ fún wọn gbogbo nǹkan tí abẹ́ṣe tó máa jọ fún iṣẹ́ wọn ṣiṣẹ́ bí àṣepé oúnjẹ àárọ̀ oúnjẹ alẹ́ gbogbo ètò wa ní Mínà àtọ̀ sí ètò tí ìlú Saudi ti ṣe sílẹ̀ àti ní special program afẹ́ fáwọn èèyàn wa adẹ̀ ti explain ẹ̀ fún wọn adẹ̀ tó máa explain èdè àwọn ìgbésẹ̀ Saudi inshallah. So bàbá kí làwọn kìlọ̀ fáwọn tó ń lọ ìkìlọ̀. Ìkìlọ̀ tó jẹ́ gbogbo bẹ̀ òun ni pé kí wọ́n make sure kí wọ́n tẹ̀lé àwọn àlàálẹ̀ wa kí wọ́n má sọ pé a mọ̀ pé ìlọ́wọ́ tuntun rẹ̀ mo ti lọ Amẹ́ríkà mo ti lọ London ló gbọ́ ọ̀pọ̀ ìyẹn ló máa ń tọ́jú ìdìbò Saudi là ń lọ yìí nǹkan tá a bá sọ fún wọn ni kí wọ́n tẹ̀lé ní wọ́n bá ti tẹ̀lé wọn nígbà tó yẹ kí gẹ́gẹ́ iléeṣẹ́ tó Àlàáfíà travel and tours nǹkan tí Saudi ní ká ṣe òun la máa ń make sure pé àfi kọ́ àwọn èèyàn wa wọ́n bá ti tẹ̀lé wa wọn ò ní ṣe ẹsẹ̀ gbé wọn ò dẹ̀ ní ẹnìkan sọnù ẹnìkan ṣe kí nǹkan tó máa ń ṣàlà Àbákan tẹ́sán lẹ́kan ẹni ẹ ṣe sẹ́mínà ní Ìlàró ní àná. Kí ló fa àtẹ̀kọ́ kí ló fa Ìlàró? Kí tẹ̀sí méjì ń bí? Ẹ̀ẹ́dẹ́gbẹ́ ló ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé gbogbo nǹkan náà ló máa ń ní ètò. Àwọn gbajúgbajà olóṣèlú tó fẹ́ dàpọ̀jù kan ní Ògùn State ló rán àwọn èrò tó pọ̀ lọ sí Dubai. So káàdì lè fi ṣe ìwúrí fún a ní láti gbé sẹ́mínà yẹn lọ sí Dòmí ilẹ̀ ní Dòmí tó wà ṣe ìjẹ́ láti lọ ṣe lánàá fún àwọn èrò tó pọ̀. Ẹ rí pé èrò tó wà mẹ́rin kan lánàá ló di ìṣẹ̀lẹ̀ báyìí lọ lónìí. Táwọn ní káwọn sáà gbajúmọ̀ olóṣèlú tẹ́ ń sọ yìí Ògùn State ní ló ti lọ ṣojú ìdẹ́rọ ẹ̀sìn gómìnà ní Ògùn State ní ọdún sílẹ̀ tọ́ fẹ́ẹ́ pé ẹ̀yin ló yàn ẹjọ́ òmìnira lógùn State. Nígbà tó jẹ́ pé ó ti rí àwọn iṣẹ́ wa ní tí èmi náà ti wà pẹ̀lú wọn ti pẹ́ síbẹ̀ ni jẹ́ mọ̀ pé nílé iṣẹ́ wa Àlàáfíà travel and tours yàtọ̀ sí ọ̀rọ̀ àjà tó múra bàbá bẹ́ẹ̀ kọ tíkẹ́ẹ̀tì lọ sí Amẹ́ríkà ìfẹ́ lọ London ìfẹ́ lọ India tó a máa ṣe tó èmi náà ni mo máa ń kọ tíkẹ́ẹ̀tì àwọn olóṣèlú yìí ẹni ìgbà tó bá bẹ́ẹ̀ lọ èmi náà ni wọ́n bá wọn kọ́ tó wọ́n jẹ́ kó rí sí wọ́n dẹ̀ ti rí gbogbo nǹkan tá à ń ṣe. Ó túmọ̀ sí pé dignity tẹ ní lágbà olóńgbèrè wa báyìí. Then àwọn tó wọ́n sọ pé káwọn bá dé Mẹ́kà àwọn tó kọ́ àwọn náà máa ń já wọn lẹ̀ kí lè ṣẹlẹ̀ sí àjà títì. Ṣé bẹ́ẹ̀ ti rí òun náà lè rí pé lára àwọn tó ti bá wa lọ tó wà ní ṣe mọ̀ pé èmi máa ń tẹnu mọ́ fún mi pé nǹkan tí mo máa ń fẹ́ràn jù ní tó ti bá rí ẹni tó ti bá wa lọ rí tó wá tún bá wa lọ tàbí tó ń kó àwọn èèyàn wa definitely à ń ṣe nǹkan tó pọ̀ rẹ́dì ni. Tó bá jẹ́ pé àwa jẹ́ àwọn tó máa ń dá àwọn èèyàn sílẹ̀ ni ní rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti bá wa lọ dáadáa ní ọ̀pọ̀ nígbà àwọn tó ti bá wa lọ múra tó ti bá wa lọ ẹni tí mo sọ lẹ́ẹ̀kan pé àjọ máa ń wà ní yàrá àti jọlọ àti lẹ́yìn àti Bàbá iṣẹ́ yìí oníṣẹ́jẹ́